Gbogbo ohun tí ń jẹ́ ìná ìlò. Making provision for your wives is not a matter of 50-50. The orientation that we are having today that sówó sùkúù ló mú ni àbówó oúnjẹ, sówó ilé lọ́mọ san ni àbówó sùkúù àwọn ọmọ. Ọkọ ò ní Ọlọ́run ní sẹ́yìn bẹ́ẹ̀ o. What Allah subhanahu wa ta'ala charge you in the Quran is to beg Allah subhanahu wa ta'ala kó sárísìkì tó pọ̀ fún yín. Ara sẹ̀mó lé ni, ara ráìsì lé ni, a sanwó lé ni, a kọ́ lé ni, ara sọ ni. Alhamdulillah, tumma salatu wa salam ala rasulillahi wa ala alihi wa ashabihi ajmahin wa man tabahahum bil ihsan ila yawmiddin. يوما لا ينفع المال ولا بنون إلا من أتى الله بقلب سليم. adúpẹ́ fún Olúwa dẹ́dà tí a sì tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlékún àánú Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀. Abẹ́ Olúwa dẹ́dà fẹ́ni kọ̀ọ̀kan wa náà k'Ọlọ́run bá kó yọ́nú sí wa. Mo sì bẹ̀ Ọlọ́run ntẹ́ni kọ̀ọ̀kan wá torí ẹ̀ jókòó k'Ọlọ́run bá kó fàlùbáríkà sí. Ní gẹ́gẹ́ bí àwọn tí ó ti sọ̀rọ̀ síwájú mi, mo kí gbogbo ẹ̀yin aṣíwájú mi dé ìjókòó. A kú ìgbìyànjú abẹ́lọ́run kó gbà lẹ́sìn lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ gan ni Ọlọ́run ọba yóò bá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àmì wọ̀nyẹ. Well, lecture ni wọ́n fún mi, but I will not do any lecture here. Rather, I'm having advice for both husband and the wife. I'm advising the husband to give me adequate concentration as well as the wife. You drop your phone. This time is not a time of chatting with friends or watching TikTok. As I'm talking right now, I'm sorry. I am having advice for the husband as well as the wife. I want to give you golden advice. At the same time, we center this advice towards the husband and the wife, of which I believe that any husband at the level of this sitting may likely benefit from my advice. As a result of this, if you are a husband and you think you may benefit from this advice for our couples today, then you assist in lending me your ear. If you are a wife, aside today's wife, and you think you can benefit from my advice, then you as well lend me your ear. If you know that the name wife, you are bearing the name wife, then it is possible you likely benefit from this advice. My first advice, we go directly to the husband, today's husband, as well as anyone that is bearing the name of husband at the level of this our sitting. Allah subhanahu wa ta'ala established in the Quran, وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ. I want to advise you, all you husband of today, what Allah established in the Quran for you as husband, in Yoruba is gbogbo tí ń jẹ́ iná ìlò, making of provision, ọrùn ọkọ ló wà today's husband. Gbogbo tí ń jẹ́ iná ìlò, making provision for your wives is not a matter of 50-50. The orientation that we are having today that sówó sùkúù ló mú ni àbówó oúnjẹ, sówó ilé lọ́mọ san ni àbówó sùkúù àwọn ọmọ. Ọkọ ò ní Ọlọ́run ní sẹ́yìn bẹ́ẹ̀ o. What Allah subhanahu wa ta'ala charge you in the Quran is to beg Allah subhanahu wa ta'ala kó sárísìkì tó pọ̀ fún yín. Ara sẹ̀mó lé ni, ara ráìsì lé ni, a sanwó lé ni, a kọ́ lé ni, ara sọ ni, ara sọ sọ́run àwọn ọmọ ni, a sanwó sùkúù ni, ara gáàsì ni. It is here I will advise some of us that are husband. Some of us, you don't care. Ọjáde ńlé òfowó ọbẹ̀ lẹ̀, ó tún máa ṣakọ pé sáwá ni ẹsẹ̀ ni wọ́n ọ̀sá lánàá. Ọrùn àwa tá a jọkọ lọ́lọ́run sì fi náà ìlò sí o. Kò sí nkẹ̀kẹ́ tó kàn ìyàwó pẹ̀lú owó ọbẹ̀ o.
ọbẹ̀ lọ́hùn gbogbo ìyàwó tó wà ń jókòó yìí lónìí tó ọmọ bí wọ́n ṣe máa gbowó ọbẹ̀ lọ́wọ́ ọkọ ọlọ́run ó ṣàánú yóò yí ọkọ rẹ padà o torí pé ọ̀rọ̀ ntàjẹ̀nù lé ọrùn ọkọ lọ́wọ́ kò sí lọ́rùn ìyàwó bọ́bí olúwọba adẹ́dàá kọba sárísìkì tó pọ̀ fún ọkọ ìyàwó òní àti gbogbo ẹni tí bá ń jọkọ lórí ìjókòó yìí bẹ́ẹ̀ ni olúwọba adẹ́dàá jẹ́ kó yé wa nínú alukur'an ipe ibi tí ó bá ń gbé ìwọ ọkọ ìwọ náà lọ wá búgbe fún ìyàwó as a result of this ọ̀rọ̀ ọpá sanwó lé àbá kọ́lé kìí ṣe responsibility ìyàwó responsibility ọkọ ni abẹ́lọ́wọ̀n ọba kọba àbòyìn láṣìírí o. It is here I will advise as well. This idea, it is a Western idea. The idea of pawọ́pọ̀ kọ́lé. My husband today, hope you are hearing me. Ọlọ́run ọba adẹ́dà yóò pèsè. Kò sábúrú ọkọ lè máa kọ́lé kíyàwó kún lọ́wọ́ kọ́ràn lọ́wọ́. Ṣùgbọ́n this idea of Mr. and Mrs. lórí ìwé tẹ́ ẹ bá fi kọ́lé, anyone that is doing it here, go on and stop it. It is unethical in the name of Allah subhanahu wa ta'ala. You may likely be hearing this for the first time. Tọkọ ọba kọ́lé kọ́kọ́lé, bíyàwó ọba kọ́lé kọ́kọ́lé, kìí ṣẹ̀ṣẹ̀ ìyàwó lè kọ́ síwájú ọkọ gan kìí ṣẹ̀ṣẹ̀ inú òfin Ọlọ́run. Látara bẹ́ẹ̀, àwọn bàbá wa ní kìí jẹ́ ti bàbá tọmọ, kọ́mọ ní kíni, kọ́mọ làálàá. Abẹ́lú ọba adẹ́dà kọ́ba gbòòrò àrísìkí yín. Bẹ́ẹ̀ náà, èyí tó wá jẹ́ pé màá fi so lórí pátápátá, àmójútó ẹ̀sìn ìyàwó yín ọkọ lónìí ọ̀dọ̀wọ́ yín o gbogbo ntọ́ bá lè kó bá ẹ̀sìn ìyàwó yín ẹ gbìyànjú kẹ́ ẹ tilẹ̀kùn rẹ o gbogbo ohun tí ó jẹ́ ìyàwó yín ó dàgbà sí lẹ́sìn òní kẹ́ ẹ mójútó o kí ọ má rárun láre ọrùn yín ni gbogbo ẹ wà o kọ́mọ́sẹ̀ lọ́hùn níbi ìmójútófin Ọlọ́run ọrùn yín ló wà abẹ́lú ọba adẹ́dà kọ́ba ṣe ní rọrùn fún yín mò ń gé gbogbo ẹ̀ pétépété torí àsìkò níparí lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ jọkọ ìkànnù àwọn àfa àgbà yìí ní tí wọ́n bá ní pé ẹnìkan kú ẹnìkan ṣaláìsí àwọn èsùnkún torí rẹ̀ torí pé ń bá kú ntọ́ bá ṣe níṣẹ́ yọ lọ pàdé rẹ̀ ni bọ́ bá jẹ́ dáadáa yọ pàdé ẹ̀ bọ́ bá sì jẹ́ aburú yọ pàdé ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ sunkún táwọn bá gbọ́ pé àwọn kan fẹ́ ṣègbéyàwó bẹ́ẹ̀ ṣe ń ṣègbéyàwó lónìí torí pé nǹkan tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ìyàwó ó jèjì lọ mọ̀bẹ́lú ọba adẹ́dà ìgbéyàwó tẹ̀yìn dáadáa ní kọ́lọ̀ ń jẹ́ omu wá kọ́lọ̀ má jẹ́ ọjọ́ èní má jẹ́ ọjọ́ aburú fún yín ìyàwó lẹ́ni ẹ̀tẹ́ ti kẹ́ ẹ gbọ́ ìkan nínú àwọn onímọ̀ inú àkọsílẹ̀ wọ́n ní pé gbogbo obìnrin tí ó bá jẹ́ obìnrin rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ ipe yẹn ń jẹ́ obìnrin rere lẹ́ẹ̀dẹ̀ ọkọ ó gbọ́dọ̀ ní àwọn ẹwà bíi mẹ́fà tí mo fẹ́ kà í lára alákọ̀ọ́kọ́ nú àwọn ẹwà yẹn mo bẹ̀ lọ́wọ́ ọba adẹ́dà for our today's wife as well as anyone that is bearing the word wife here at the level of this our sitting kọ́lọ́n ọba adẹ́dà kó já lè dìrọ̀ mọ́ àwọn ẹwà mẹ́fẹ̀ẹ̀fà yìí kọ́lọ́n sì jẹ́ ó wúlò fún wa. alákọ̀ọ́kọ́ ń bẹ ìyàwó ó ní pé obìnrin tí ó bá jẹ́ obìnrin àlùbáríkà lẹ́ẹ̀dẹ̀ ọkọ ó gbọ́dọ̀ ní nǹkan tó lóyìnbó ń pè ní total obedience. Today's wife, you take note of this advice. èèyàn máa tẹ̀ láṣẹ ọkọ pátápátá ni o èyí mú ìtọ́ bá wù yẹn o ọlọ́run bá yọ̀bà sí ní rọrùn fún yín o. àwọn nǹkan kan wà tó já ṣíṣe ẹ̀yin sẹ́ ń dìyàwó àbí kí n sọ pé ìyàwó ò ní ọ̀sẹ̀sẹ̀ dìyàwó lẹ́ni. sista Monsurat máa ṣẹ̀ṣẹ̀ dìyàwó lẹ́ni kò tí ì dìyàwó. látẹnu àṣẹ àwọn bàbá mi tí wọ́n jókòó yìí tí wọ́n bá so yín pọ̀ lẹ́ẹ̀dọ́kọ àtìyàwó. láì tí ì jẹ́pẹ́ dìyàwó àṣìṣe ni ká máa pè ní lọ́kọ àtìyàwó àṣìṣe ni ká ẹ máa fara yín lọ́wọ́ àṣìṣe ni ká ẹ kíìsì ara yín bí yìgì ọba tí ì so bàbá ayé dàrú ni kò rí báyìí lánàá ayé dàrú ni láyé ṣẹ́gìrì lẹ́ẹ̀kánná kò rí báyìí lánàá nígbà yìgì bá so lẹ́ẹ̀lẹ́tọ̀ síra yín abẹ́lú ọba adẹ́dà kó ṣe ìyàwó tòní náà níyàwó àlùbáríkà lẹ́ẹ̀dẹ̀ ọkọ. now tí wọ́n bá ní total obedience gbogbo ntọ́kọ yín bá fẹ́ ẹ mójútó ntọ́kọ yín ò bá fẹ́ ẹ ṣàjìnà sí. ara àtẹ̀láṣẹ ọkọ ó ní kí obìnrin ó máa jáde nínú ilé kó máa gbà yọ̀ǹda ọkọ. ìyàwó ẹni ẹtẹ́ ti yín kẹ́ ẹ gbọ́ dáadáa o sista Monsurat gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ jáde nínú ilé you have to take the permission of your husband. Today's wife,
You don't follow some wives. There are some wives here. They only give notification to their husband. They don't take permission. Of which in English, we all know that there is difference between notification and permission. When you are taking permission from your husband, ọkọ mi mo fẹ́ dé sùúrù lérè o. Ọkọ wà fèsì pé mo yọ̀ǹda. Some wives today, when you have dressed up, you have get to the entrance of your house. It is then you say, babe, mo ti jáde o. With the meaning you are knowing in your own interest. For your notification, mo fẹ́ dé sùúrù lérè. That is not permission, rather notification. And this is totally against the deen of Allah subhanahu wa ta'ala. He sallallahu alayhi wa sallam. Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ó ní gbogbo obìnrin tí bá ń jáde nínú ilé ọkọ rẹ̀ tí ó bá gbà yọ̀ǹda àṣẹ lọ́wọ́ ọkọ tó fi jáde láti ìgbà tó bá ti jáde tó lọ tí ó fi padà wọlé làwọn mọ̀lẹ́kọ̀ ọmọ ṣépè fún. Ọmọ ara rẹ̀ níjókòó yìí o sọ dágbére fọ́kọ kó tó wá máa jẹ sẹ̀mó. Sọ dágbére fọ́kọ kó tó jẹ jọ̀lọ́ọ̀fù níjókòó yìí lónìí ọgbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ. Àbọ̀ kan sọ fọ́kọ pé for your notification mò ń lọ bí ìgbéyàwó kan. Ìyàwó tó ní ìwọ mọ̀ ń bá sọ̀rọ̀ má fọwọ́ tọkọ rẹ o. Kọ tẹ́tí kọ gbọ́. Anywhere, even if you are told you are going to your parents' house, you have to take permission from whom? From whom? Ìyàwó? From your husband. Abdul ọba adẹ́dàá kó ṣe ní rọrùn fún wa. Total obedience, the wife today. Àwọn bàbá wa ń lẹ Yorùbá ní gbogbo obìnrin tó bá gọ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ àlùbáríkà ní rà fáwọn ọmọ rẹ̀. Kìí ṣe ìyàwó nìkan mọ̀ ń bá wí. Ìwọ tó gọ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ táwọn ọ̀rẹ́ rẹ máa bú ọ. Ìwọ kọ́ ni èmi ò lè gbà irọ́ nísìnyí pa ń gbà tó jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ń bá ti ya dìndìnrín lẹ́ẹ̀dẹ̀ ọkọ àlùbáríkà ní rà fáwọn ọmọ. Ìyàwó ẹ̀ ní my golden advice for you ni kó o make determination yìí pé mo fẹ́ ya dìndìnrín lẹ́ẹ̀dẹ̀ ọkọ mi. Olúwọba adẹ́dàá ó sì bá ń ṣe rọrùn fún ọ. Lẹ́yìn eléyìí àwọn Sheikh wa tẹ́ jẹ́ rọ́ ìlú ti dìde mọ́ mi. Lẹ́yìn eléyìí tó jẹ́ total obedience ẹwà kejì òun náà ni kó jẹ́ pé obìnrin àlùbáríkà ìmánì mọ́tótó cleanliness is important. Gbogbo wa la yagele rẹ́rẹ́rẹ́ yìí bàbá wọ bathroom ẹlòmíì àbí kitchen ẹlòmíì àbí toilet ẹlòmíì kò ṣeé wọ̀ ńgbà bá ń lo òde là máa múra kankan. A very good wife has to be clean. Ó clean lára ìyàwó ni. Mójútó bathroom yín o, mójútó toilet yín o, mójútó nu yàrá. Àyíká àbí ilé tẹ̀ bá ń gbé o, mójútó aṣọ tó bá wọ̀ o, mójútó aṣọ tọkọ wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀sìn wa Olúwọba adẹ́dàá ọba tó mọ́ ni kò sì ní gbà kẹ́kẹ́ lọ́wọ́ àfin tó bá mọ́. Àwọn ẹwà bíi mẹ́fà tá ń ká yìí obìnrin mi ò paasi mẹ́rin bẹ̀ yóò fẹ́ẹ̀lì méjì. Obìnrin mi ò paasi mẹ́ta ń bẹ̀ yóò fẹ́ẹ̀lì mẹ́ta. Alákọ̀ọ́kọ́ a pè ní total obedience. Kọ́lọ́ọ̀ba adẹ́dàá kó bá ṣe ń rọrùn fún ọ. Ẹlẹ́ẹ̀kejì a pè ní cleanliness. The third advice I will give to our today's wife ó ní pé gbogbo obìnrin tó bá jóbìnrin rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ ó gbọ́dọ̀ yanjú níbi ọ̀rọ̀ oúnjẹ ṣíṣe. Ọ̀nà tó gbà yanjú níbi ọ̀rọ̀ oúnjẹ ajá. I don't know whether you study catering in school or you don't study catering. Number one bẹ́ẹ̀ ni kó jẹ́ kí oúnjẹ tó ṣe fọkọ̀kọ́ máa ní tẹ́sì. Some of us la jókòó la yagele ẹlòmíì ó ṣe jọlọ́ọ̀fù yóò wọ mi. Ìyàwó ni you know how to prepare a very nice food for your husband. You as a wife. The second point under this food matter ìyàwó jẹ́ kó oúnjẹ ọkọ rẹ̀ ó máa bọ́ sásìkò. Gbogbo àwọn máfarawé àwọn kan jókòó yìí o aago 9 làwọn tó máa gbé wà níjọ́ wọn bá sọ̀lẹ̀ níjọ́ sátidé tí wọ́n lọ bí iṣẹ́. Ìwọ mọ́jọ́rú àwọn ìyàwó bá ń tẹ o. I remember a wife here. Sister yẹn aago 6 kọjá ìṣẹ́jú 10 àdájí lọ́kọ ẹ̀ máa jáde. Ọkọ rẹ̀ ó sì jẹ́njẹ́ àárọ̀ kó tó jáde. Olúkálukú náà ni ọmọ náà rẹ̀ àtọ́mi àtọkùnrin tí ń kówó lẹ̀ tẹ́ ń febi pa. Sáàmà kówó lẹ̀ lọ́ntì ẹ o Ọlọ́run máa san lẹ́sàn rẹ̀ jẹ́ ọmọ febi pọ́. Ìyàwó tó ní ìwọ ọmọ ṣe bẹ́ẹ̀ o. Jẹ́ kó oúnjẹ ọkọ rẹ̀ ọmọ bọ́ àsìkò. Under the food matter as well. Ìyàwó tó jẹ́ ìyàwó àlùbáríkà. You have a very good tray for your husband. You serve your husband with a very nice tray. You serve your husband with a very nice towel. You sit down with your husband while eating. Some wives here don't do like them. Àwọn kan wà bí wọ́n bá ti gbóúnjẹ fọ́kọ wọn lọ for some bathroom no. This is an insult to the husband. How will you serve your husband and go to bathroom and be washing clothes?
n ò mọ rí wọn bọ́ wí ọmọ wò mí o ìyàwó ni mò ń bá sọ̀rọ̀ o. I think you are hearing me, please. You serve your husband. The honor, respect for your husband is that you sit with your husband until he finishes food. As a matter of fact, what the dream practice is that both husband and wife, you eat together inside the same plate. You eat together inside what? Ọ̀tọ̀ ni bomi ìtò níyàwó ń wò, ó ní mò ń bá sọ̀rọ̀. You eat together inside the same plate. As a matter of fact, it does not go against the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Why eating o lè máa fóúnjẹ sọ́kọ rẹ lẹ́nu? Ẹlòmíì nǹkan fífi sọ́kọ lẹ́nu kéèkì tẹ́ ẹ̀ máa gé irú ọjọ́ òní nìkan ni. Lẹ́yìn ọjọ́ òní, ìgídà ayẹ́fò. You feed your husband as well your husband feed you. This is part of the deen of Allah subhanahu wa ta'ala. Under the matter of food, then you ensure that kọ́má jẹ́ pé oúnjẹ kan gbogbo gbà. You ensure that you buy watermelon, you blend watermelon for your husband. You buy banana and carrot, you blend it together. I will not tell you the work, the medicinal value of that one. Ìyàwó ni kí mo pè. You blend banana together with what? Together with carrot before the arrival of your husband. Tó bá ti dé lálẹ́ tó fi kojú rẹ̀ nu. Ìní sọ̀túnmọ̀ rẹ̀ fún ọ. Ọlọ́run fà lùbáríkà sí fún ọ. The fourth advice after this matter of feeding, ó ń lọ ọ̀rọ̀ oorun. Ọ̀rọ̀ oorun, obìnrin tó bá jọ́dọ̀ obìnrin àlùbáríkà lẹ́ẹ̀dẹ̀ ọkọ, oorun láàrin lọ́kọláya kò gbọ́dọ̀ fẹ́ẹ̀lì ń bẹ́ ọ. Monsurat. All this while you have been sending invitation card to people go. Ṣé bẹ́ẹ̀ ni? N ti ń send invitation láti ẹjọ́ ìpò ń fẹ́ ṣègbéyàwó. Nínú ṣẹ̀ríà, àwọn bàbá mi ní ajókòó yìí. Ṣé ń bá sọ yí pé Nikkah in Arabic, you know in English there is something we call synonyms. The synonymous words of Nikkah in Arabic is jima. When they say jima, it is nothing but sexual intercourse. When you are telling people you want to do Nikkah, automatically you are telling people, èmi náà ti fẹ́ lọ́ọ́ máa ní sexual intercourse yóò. Ọwọ́ adélé ọkọ tán rò pé sẹ́mo wọn wá ń jẹ́ ń bẹ̀. Ọ̀ ń sọ pé wàhálà ọkọ pọ̀. Obìnrin tí ọjọ́ obìnrin rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ ọkọ kìí kọ oorun fọ́kọ o. Anabi sallallahu alayhi wa sallam. Ó ní gbogbo obìnrin tó bá ti kọ oorun fọ́kọ láti alẹ́ tó ti kọ oorun tí ilé òfin mẹ́la màlẹ́kà ọmọ ṣe pè fún. Ọlọ́run ò ní jẹ́wọ́ tẹ́rí gbè pé màlẹ́kà o. Èpè màlẹ́kà làwọn kan tẹ́rí gbà tí wọ́n rò pé ayé kan ń ṣe àwọn. Bọ́ bá jáde ńlẹ́kẹ̀ gbà yọ̀ǹda ọkọ. Bọ́kọ bá lórun yá yóò sọ pé òun ò ṣe wàhálà ọkọ pọ̀. Ngbà màlẹ́kà bá ṣépè yóò wá rò pé àwọn ayé kan ní í ṣe òun kì í ṣayé Ọlọ́run ní í ṣe wọ bẹ́ẹ̀ o. The last two, and that is where I'm going to stop. Monsurat, you learn to say sorry for your husband. Sorry gbogbo òfẹ́ tẹ́ ń jọ ń ṣe love one tíntín láti jẹ́ irọ́ gbogbo ẹ o. Ngbà ẹ bá jọ wọlé tira yín, ẹ jọ ráìsì sí ara yín àìmọye. Bọ́ ọ bá wá ṣètọkọ rẹ bá bínú, learn to say sorry for your husband. Ọlọ́ọ̀bá yóò ṣe rán fún ọ. Ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ ní dùn sí fún ọ. Òun náà ní kọjá yìí pé kó o gbìyànjú kó o má ní gbéraga sọ́kọ. Jẹ́ tí ó ní gbéraga náà. Psychologically, you don't look like an arrogant wife. Psychologically, I don't see you as someone that likely to be an arrogant wife. Mo wá bẹ̀ lọ́n kọ́ má jẹ́ ọjẹ́ náà. Gbogbo obìnrin tí ó bá ti máa sọ́ọ̀rì ṣe, gbogbo obìnrin tí ó mọ kọ́ bẹ̀ tó bá ti di pọ́kọ́ sẹ́. So irú obìnrin bẹ́ẹ̀ kìí ṣobìnrin lẹ́ẹ̀dẹ̀ ọkọ ibi mo ti fẹ́ dúró nì. Nǹkan ṣẹlẹ̀ láàrin yín my sister. Bí mo ṣe dúró yìí, ọkọ dúró báyìí, kọ wá dúró báyìí. My dear, bọ́kọ mi ló sì ń pè ń tẹ́rí òpè. Bí bẹ́ẹ̀bù sì ló ń pè oríṣiríṣi ló kú dáyé nísìn. Bí dàlín lọ fẹ́ pè kò sí ìtọ́ta kó súnà ń bẹ̀. Tọ́ bá ti wá ṣe odúró lọ́ọ̀kan báyìí, eléyìí ọ̀bẹ o. Tọ́kọ bá ṣẹ̀, you hug your husband then you beg. Tọ́ bá ṣe ọkọ, you beg your husband. Abẹ́lú ọba adẹ́dàá kọba ṣe níràn fún ọ. Níparí, ọfẹ́ wá sí mi lórí ń parí. Ẹ̀yin méjèèjì ní náfìlà kan tẹ́ ẹ̀ ṣe lálẹ́ yìí o. Mo ti fẹ́ dún eléyìí wá sí mi lórí. Alẹ́ ẹjọ́ àkọ́kọ́ téèyàn bá ṣègbéyàwó ẹni náfìlà méjì tẹ́ ẹ̀ ṣe. Ẹ lánìyàn pé náfìlà apẹ́ ẹ̀ ṣègbéyàwó. Ṣé ẹ mọ̀ pé ọkọ tó ń wájú ìyàwó tó lẹ́yìn ṣùgbọ́n náfìlà yàtọ̀ ọkọ àti ìyàwó alẹ́ ẹjọ́ ìgbéyàwó yìí. Ẹ̀yin lẹ́ẹ̀dọ̀ bíi lè máa mú Monsurat ní ó ṣe bíi kíni yóò ṣe bíi dàdá nì. Ẹ̀ẹ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ara yín ẹgbẹ́ gangan lẹ́ẹ̀tì dúró o. Mo rò pé ẹ gbàgbọ́ yé. Kò ní ká mọ̀ ẹ kàn sí Allahu Akbar.
ẹ ka Fatiha ẹ fi súra lẹ̀ ẹ ka Fatiha pákéjì ẹ fi súra lẹ̀ ẹ bá ti sálámà ẹ ti wá prepare bóyá juice ni o bóyá yogurt ni o ẹ prepare ẹ sẹ́nu cup ẹ wà gbé sí lẹ́nu gbogbo ti gbangba yẹn ọ̀bẹ sì mu o inú yàrá tẹ́jọ́ ẹ gbé sí lẹ́nu so ẹ̀yin ó kàn mú bẹ̀ òun náà ó mu so ẹ gbé sí lórí màá sẹ́ndì àdúrà tẹ́ wàá ṣe tẹ́ bá ti gbọ́wọ́lé lórí ọ̀làdúrà tẹ́ ṣe màá sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ wọn yọ dọ̀dọ̀ yín bísímìlà ẹ wàá ṣàdúrà wọ́n bẹ Olúwa ọba adẹ́dà èṣù ò ní ráyè láàrin yín wọ́n bẹ Olúwa ọba adẹ́dà ọlọ́run ọba ń yọ yín yọ ọba ń sọ yín kúrò lọ́wọ́ ogun tí bá ń jáboro wọ́n bẹ Olúwa ọba adẹ́dà Monsurat wọn ò ní so igi méjì fún ọ lẹ́yìn tá a jókòó tá tí wọ́n fẹ́ so yìí ọlọ́run ọba adẹ́dà yóò wá jẹ́ kálàáfíà wà láàrin ara yín ọlọ́run ọba adẹ́dà yóò bá fìfẹ́ sáàrin yín and ọlọ́run ò ní jẹ́ káwọn ẹni bí ọ̀rá yìí wà rìn yín ọlọ́àjókòó sọ ọlọ́run ọba Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad subhanallah wa bihamdi subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ẹ jẹ́ agbọ́lọ́run tóbi jàmá. Allahu akbar. a kí àfa wa lẹ́kítọ́rà wa ẹ ṣeun ọlọ́run ní jí ó bá fún yín. àmín. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọlọ́run ní jẹ́ kí mọ̀ náà kò ní di ti ṣaitan wala la ilaha illallah. àmín. nísìnyí báyìí a máa lọ síbi ètò tó kàn àmọ́ ká tó lọ síbẹ̀ òun ni àfa wa àgbà bákan náà wọlé Sheikh ya bàbá ọlọ́run kó jẹ́ kí a rí yín pẹ́ o. àmín. ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ mọ̀ wá dáadáa. àmín. a fi bàbá wa fún àgbà kí ọlọ́run má jẹ́ kí ọlá náà má jẹ́ ó wálẹ̀ láéláé. àmín. wala la ilaha illallah. àmín. inshallah a máa lọ síbi ètò tó kàn òun náà ni kí wọ́n so ọkọ àtìyàwó pọ̀